ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. nílẹ̀ àkàrà lé ẹ̀ka àbọ̀là kéré ọ̀nà tabasíra tọ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ àtúnà ní àkíra wa akíwú apáta káàbọ̀ sí ààfin ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba wọn ní kí n máa fi àbùkù mbẹ pé kí n máa fi àbùkù náà sí ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè Òyí àtúntì wà láti balẹ̀ búdẹ̀ sí ọ̀dọ̀ bàbá báyìí ẹ bá kí àwọn ojú tó ń wà kára yín. Mo kí yín pé ẹ káàárọ̀ láwọn ìhà àbìkan ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta ẹ kú rọ̀lẹ́ ẹ kú àṣálẹ́ ẹ kú alẹ́ ẹ kú àjì ẹ kú dájí ní gbogbo bí tẹ bá ti ń gbọ́ mi ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí yín tológun mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín ti akin àtakin pé ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ kú afẹ́rẹ́ yìí a dúpẹ́ pé àwa la lọ ìlú ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a dẹ̀ lọ ìlọ́kọ̀ọ̀kan tó lọ tí ò dé alẹ́ odò a lọ níṣojú àwọn èèyàn kan bẹ́ẹ̀ nípa àmì padà dé àtúndé o nítorí pé tọkọ bá roko ọkọ apàdà àmọ̀nà lé tàdá bá roko apàdà àmọ̀nà lé tó bá dọ́dẹ̀dẹ̀ ló máa fara sùn pẹ̀lẹ́gọ́dọ̀ èmi Lateef Adékúnlé Àkànní Òyí ọmọ Adégoróyè mo lọ mo tún padà mo wá kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pé ẹ kú afẹ́rẹ́ yìí o ẹ kú ọjọ́ mẹ́ta ìròyìn àhesọ ọ̀tún àtòsì bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ dẹ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ kejì torí náà mo kí gbogbo àwọn bàbá mo kí gbogbo àwọn aládé ilẹ̀ Yorùbá mo kí gbogbo àwọn àgbààgbà ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àwọn ẹlẹ́sìn àbáláyé gbogbo ẹ̀dá alàyè pátá mo kí láti ara ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá tí gbogbo wa so mọ́ tí ń jẹ́ òpó Odùduwà mo fi adé àrè kí gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pé ẹ̀lẹ́mbẹ̀ wọn ẹ̀sìn ọba jẹ kó pẹ́ o àwọn olórí wọn á ṣiṣẹ́ ìbí àṣẹ àdẹ̀pẹ́ lẹ́nu ẹ̀ bàbá wa kọ́ni kéṣe àdé apẹ́ lórí o tètè dé òní ránṣẹ́ pè yín o ọ̀dà omi kì í dá hán ọ̀dà ohun rẹ̀ ò ní dálẹ̀ Yorùbá bó ṣe máa rí nìyẹn o ẹ kú afẹ́rẹ́ olótùú ẹ káàbọ̀ sí Àgbàláàfin ìṣọ̀kan Yorùbá ẹ kú ilé o ẹ kú afẹ́rẹ́ yìí sáà. ẹ̀gbá ní ẹni lọ ló bọ̀ bẹ́ẹ̀ni ẹni lọ ló bọ̀ bàbá ń tá àgbéyẹ̀wò ní sáà yìí àmúmọ́ra wọn ni à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá náà ni torí pé ohun tó jẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lógún jù náà ni ìrẹ́pọ̀ ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ kóòtù òjíire bàbá ní ọ̀sẹ̀ tó kọjá àwọn èèyàn kan wọ́n gbé ìpàdé kankanlẹ̀ ìpàdé jẹ́ ìpàdé ńlá ni ẹnìyẹn pè ní àpérò ìgbìmọ̀ lọ́balọ́ba ó wáyé ní gbọ̀ngàn Monarch tó wà ní Ìkàtẹ́ lọ́dọ̀ ọba Saheed Elégùṣì kábíyèsí o èròǹgbà ẹni tó gbé ìpàdé kan náà ni pé kí àwọn ọba ilẹ̀ Yorùbá kí wọ́n jókòó pọ̀ sí orí tábìlì kan kí wọ́n jíròrò kí wọ́n sì wá ọ̀nà tí Yorùbá ò sì ní di àtẹ̀mẹ́rì láàrin ìran gbogbo ní orílẹ̀-èdè ṣùgbọ́n ṣe láàánú pé àwọn ọba wọn yọjú ẹ̀mẹ́jà fọ́nà àwọn sọ àwọn ọmọ yọjú nítorí ìṣẹ̀lẹ̀ ó fẹ́ dàmú tútù sí ẹni tó gbé ètò ìkalẹ̀ àwọn ọmọ wa àkọ́kọ́ nìyẹn ẹ máa pe irú ìpàdé báyìí láàárín àwọn ọba wa ojú ò lè fi wò ó.
ẹ̀kejì tí káwọn amúlẹ̀kọ̀ kàbí ká dárúkọ ẹ̀ pọ̀. ẹ jẹ́ amúlẹ́yọ kọ̀ọ̀kan. ẹ̀yà. Torí ìkọ̀ọ̀kan la máa ń yọ ẹsẹ̀ lẹ́kù tí wọ́n bá lọ yọ méjèèjì papọ̀ tí ó bá alárí mọ́lẹ̀. ṣe rí àkọ́kọ́ olótù ṣe rí ìtọ̀sẹ̀ ńlọ́lọ́yọ̀ o àwọn Yorùbá dẹ̀ lọ́wọ́ bọ̀ wọ́n ní ẹni tó bá mojú ògún ló máa ń pa bìnírè. àwọn àgbààgbà ìmùlẹ̀ Yorùbá dẹ̀ sọ pé onílé ní máa ń ṣe lé aláàgbórè ìgbórè pàápàá wo onímẹ̀ṣẹ́ àwọn tún nífẹ̀ẹ́ kábíyèsí ọ̀yìn bàbá aláké ńlọ láké olóko òun lólóko lábọ́sìdé nílùú Ìbàdàn òun nìkan ṣo láké dọlé lọ́wọ́. gbogbo ohun tá a bá fẹ́ ṣe tá a fẹ́ kí àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kan péjọ síbẹ̀. àwọn baládé. àwọn tá a lè pè lágbààgbà ilẹ̀ Yorùbá nìyẹn àwọn òpó ilẹ̀ Yorùbá gbọ́ àwọn àgbà tó kù ń tẹ̀lé wọn ni. bójú ọmọ oṣù kan ládé Odùduwà wà lórí ẹ̀ tán ṣòro fún tó fi tó pé ó ti di bàbá bó tilẹ̀ ń kó darúgbó tó ti di bàbá. olótú ṣe é rí ẹ má jà tanra wa ẹni tó gbé irú ètò yẹn kalẹ̀ ipasẹ̀ àwọn wo ló gbàgbé kalẹ̀ kí làwọn consultations tó ti ṣó consult àwọn àgbààgbà inú àwọn ìgbìmọ̀ wo lẹ́ni yìí wà kí là awareness nǹkan yẹn ṣe mọ̀ pé most importantly awareness ó jà jù tá bá fi ìpolongo kí ni ìpolongo nǹkan ṣe yẹn ṣe mọ̀ wípé nígbàtí àwa ò tí gbáradì fún àjọ̀dún ìṣọ̀kan Yorùbá ní Nàìjíríà ń bí àwọn ti Ghana tán gbáradì wọ́n ṣe kíní wọ́n ṣe kejì wọ́n ṣe kẹta láìpẹ́ yìí. now ká wá sọ pé a fẹ́ gbérú ètò bẹ́ẹ̀ kalẹ̀ ṣe mọ̀ pé ó yẹ ká kọ́kọ́ rí àwọn àgbààgbà kan ẹ jọ̀ọ́ a fẹ́ gbérú ètò báyìí kalẹ̀ o a fẹ́ kẹ́ wà nù kọmitì yìí o àwọn kọmitì tó máa lọ rí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá lọ́tọ̀ọ̀tọ̀ tí invitation máa dọ́dọ̀ wọn kì í ṣe pé invitation lásán kọ́ tán máa lọ yọjú sí wọn tí nǹkan tó lóyìnbó ń pè ní consent tán máa lọ sí consent wọn tí àwọn bàbá yẹn máa sọ pókè lóòótọ́ ẹ̀rí ìdánilójú wà pé wọ́n wá sọ́dọ̀ àwọn wọ́n wá gbàṣẹ kò dẹ̀ ń ṣe pé jọ́s àwọn ọba tá a bá fi orí ilẹ̀ ta lọ mú ọrùn ṣe mọ̀ pé bíbá tá à mú nǹkan kan ni torí pé ọrùn nìkan ò lè dágbé ara rìn tá a bá mú ọrùn àmórí orí àmú ara tí gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ti pé etí aṣọ ti dọ́gba yẹn mo mọ̀ pé àwọn bàbá wa kì í ṣe amukú mẹ́kọ̀ọ́ mo mọ àwọn ọba aládé ilẹ̀ Yorùbá mi ò sọ̀rọ̀ bíi ti àwọn ọba ìhà àbí kan o mi ò sọ bíi ti àwọn kan o ṣùgbọ́n àwọn ọba aládé ilẹ̀ Yorùbá tí kì í ṣe àwọn alámúlùmálà ọba ni mí lè ní èmi àní mí lọ́la o yẹbírú àwọn ọba yẹn o ṣùgbọ́n ìgbọ̀ngàn tẹ́ni wọ́n ti ṣe ètò yìí ó túmọ̀ sí pé ọ̀nà tó bọ́ sí ìlú mi ni ìyẹn ní monarch tí ó jẹ́ ìgbọ̀ngàn bàbá wa ẹ̀gbọ́n wa ọba Ifáwuyì Saheed Elégùṣì ọmọ Kúṣẹ̀ ńlá kejì ọmọ ọba Yẹkínì Adéníyì káwọ orí máa jẹ́mọ̀ rẹ̀ ó kábíyèsí. mo mọ̀ wípé bàbá wa kábíyèsí Saheed Elégùṣì ọba tó máa ń fẹ́ràn ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ni nígbà tó máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Oòduà nation ó ní àwọn wò yíká àwọn wo làgbàgbà Yorùbá tó wà ń bẹ̀ so èèyàn kan lè wá pe àwọn sí nǹkan tó yẹ pé àwọn mọ̀ pé àwọn èèyàn lè bá àbùkù bọ̀ ń bẹ̀ kóun dẹ̀ dáhùn sí but bírú eléyìí tó sọ yìí sí ìpéjọpọ̀ gbogbo àwọn ọba aládé ni ǹjẹ́ wọ́n lọ láti lọ bá ẹni tí wọ́n fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ nílùú ẹ̀ wọ́n lọ bá jíròrò n ta fẹ́ ṣeré o ìgbésẹ̀ ta fẹ́ gbèrè o láì ṣe pé wọ́n lọ gba ìgbọ̀ngàn ayẹyẹ ǹjẹ́ wọ́n kọ́kọ́ gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀ nítorí ká kọ́kọ́ bira wa ni ẹ̀ tí bàbá wa Saheed Elégùṣì Ìkúṣẹ̀ ńlá ò bá sí available tí kò sáyè fún wọn mo mọ̀ pé Ọ̀pẹ́lúwà tó jẹ́ ààrẹ gbogbo atrend oníṣẹ̀ṣe àgbáyé bàbá ló jẹ́ sí
bàbá kábíyèsí Elégùṣì mo dẹ̀ mọ̀ pé òun fi irú nǹkan bẹ́ẹ̀ ṣeré ọ̀pẹ́lú àmà wà lórí ìjókòó ṣe mọ̀ pé òun sí bí ìsìn èmi ń gba ẹ̀rí wọn jẹ́ ni so àwọn tó ṣètò yìí kí ni ìgbésẹ̀ tó ń gbé káwáyọ̀ yẹn kúrò kán wá gbéra kán wá lọ sọ́dọ̀ bàbá Gbọ́láhàn onírù ti irù kábíyèsí ọmọ ìyá àjọra kán wá lọ sọ́dọ̀ wọn pé ẹ̀sà a fẹ́ ṣe nǹkan báyìí ní tẹ́rítírì yín o nǹkan báyìí nìkan tá a fẹ́ ṣe o tí ò bá ti ṣe nǹkan tó máa mú dàrúdàpọ̀ wá àwọn tí mò ń wí wọ́n máa gbárùkù tì í náà ká wá bọ́ sọ́dọ̀ ẹni tó jẹ́ bàbá sí gbogbo wọn lọ́wọ́ yìí ìyẹn bàbá wa ọba Adétúnjí Tìjání Akínlóye Òjòmú láṣẹ kábíyèsí káṣe túbọ̀ pẹ́ lẹ́nu o kọjọ́ túbọ̀ dalẹ̀ ó gbóhùn kan gẹ́rẹ́ o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ìgbà yẹn máa lò pẹ́pẹ́pẹ́pẹ́ ìgbà náà á dẹ̀ dùn ìlú Ajíran ó ti ń tò mọ́ yín lọ́wọ́ kò ní tú láṣẹ Olódùmarè àwọn bàbá tí mo dárúkọ yìí àrò mẹ́ta ni wọ́n tí wọn kì í dọ̀bẹ̀lù láti gbáyé bàbá wa Yẹ̀kínní Adéníyì tó jẹ́ bàbá sí kábíyèsí tó wà lórúgbà lọ́wọ́ ọba Saheed Elégùṣì láti ìgbáyé bàbá wa Ìdòwú Onírù Ìwàná kábíyèsí káwórí máa jẹ́ mọ́ rẹ̀ bẹ́ẹ̀ kábíyèsí Ọjọ́rá wà ń bẹ̀ ọba Fatai Oyèyínká kábíyèsí káṣá gbogbo àwọn ọba ẹ irú bàbá wa Oníbà Jàfọ́ Authority Sulaimon Aṣáde bẹ́ẹ̀ lọ títí tó fi dé ìlú Bàdágìrì káwá padà sí ìlú Ìkòròdú Àyàngbùnrin wà ń bẹ̀ o ọba gbogbo wà ń bẹ̀ gbogbo àwọn ọba aládé tó ń sọ ìlú Èkó pọ̀ káwá padà sórí bàbá tó jẹ́ bàbá gbogbo ilé bàbá wa ọba Rilwan Aremu Ọláńlé olówó Èkó bàbá Fuad ẹkùn jìgan bí aṣáára lé kókó bí owó bàbá Àmínátù irú àwọn bàbá tá à ń wí yìí àwọn tó ń fẹ́ràn pé tí nǹkan bẹ́ẹ̀ bá máa ṣẹlẹ̀ téèyàn gbégbésẹ̀ ní ọ̀nà tó tọ́ àtọ̀nà tó yẹ in fact ẹni ẹ̀gan àtìlẹ́yìn tán máa fún gbogbo àwọn tó kù ká sọ pé ká yọwọ́ wọn kúrò olówó Èkó nìkan ṣoṣo bàbá Rilwan Aremu Ọláńlé tó bá ṣe agbátàrú nǹkan bẹ́ẹ̀ tó bá fẹ́ kí ààrẹ orílẹ̀-èdè wá síbẹ̀ kò sírù táàrẹ lè máa ṣe àfi nǹkan yẹn láwá gbogbo ẹnu ni mo fi sọ irú ẹni tó ṣe ètò yẹn ìgbésẹ̀ wo ló gbé àwọn wo ló lọ bá irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ò lè wá wáyé ká sọ pé a fẹ́ kó gbogbo ọba ilẹ̀ Yorùbá jọ ká wá yọwọ́ bàbá mi Ọ̀nìrìṣà Àkàndé Babátúndé Ògúnwùsì kábíyèsí àrólé Odùduwà ká wá la yọwọ́ ẹ̀ kúrò àìtí ìlọba aláyé kójọ kò sí ṣùgbọ́n tó wáyé pé ẹnìyẹn tọ́ bó yẹ kó tọ́ ni báwọn tó jẹ́ àwọn bàbá yẹn kan ò bá lè wà wọ́n máa kó àwọn ìjòyè tó máa ṣe aṣojú wọn ránṣẹ́ tó dẹ̀ máa tán fẹ́ kó ṣe ó dẹ̀ máa ṣíṣe wọ́n ṣe ìpàdé kan ní inú oṣù kẹfà ọdún tàwa yìí ní ìlú Abẹ́òkúta ẹni yẹn wọ́n invite mi but mi ò lè lọ bàbá wa Lẹ́kan Sàlámì máyẹ̀ tìlú Ìbàdàn máyẹ̀ Olúbàdàn àgbà àjòyè pátápátá ni wọ́n ní ìlú Ìbàdàn àtijọ́ sọ̀rọ̀ dáadáa ní oṣù kejì ọdún yìí ká tó lọ lọ́ ìṣìṣọ̀kan Yorùbá ní Ìṣẹ́yìn ìta lọ irú àwọn yẹn ń sìn káwá la fẹ́ gbégbésẹ̀ kan káwá lọ so mọ́rù bàbá yẹn ká má jù wọ́n lẹ̀ ṣe mọ̀ pé kò sí àárín àwọn àgbààgbà tí ta bá fẹ́ wọ̀ ń bàdàn wọn á mú wa wọ bẹ̀ lọ olótú mo rò pé ń gbọ́rọ̀ mi yẹn wọn á mú wa wọ bẹ̀ ń ta dẹ̀ fẹ́ àṣìbò àmà àṣìbẹ̀ ẹ mọ̀ dídá ṣe máa àṣìbẹ̀ wọ́n ti mọ̀ pé abẹ́rẹ́ tó mú wa wá àti lókùndì a lè ṣì wà wò now ṣé proposal nǹkan tán ṣe yẹn ṣé wọ́n present ẹ̀ fún àwọn ọba kan ṣẹ̀kọ́ àwọn bàbá yẹn náà sá fún nǹkan tó lè kẹ́rẹ̀ bá orúkọ wọn because wọn ò ní fẹ́ bi tí àwọn ìpéjọpọ̀ táwọn máa lọ táwọn máa kó ń bẹ̀ tán tó yẹ pé ọ̀tọ̀ nìkan tó fáwọn kan wọ́n fẹ́ ṣe tó yẹ pé ọ̀tọ̀ nìkan táwọn máa lọ bá ń bẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ tí wọ́n bá máa ṣe ń lẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ ní proper proposal nǹkan tí ó máa sọ nípa ń tẹ fẹ́ ṣe tẹ máa mú kọ́pì ẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà tó fi dé ọ̀dọ̀ onípòjìpò ọba
àwọn ọba kan wà historical ọba ni wọ́n, ọba tó jẹ́ ọba tó ní ìtàn nílẹ̀ Yorùbá ni wọ́n. Yọ̀ràngún. Wọ́n ká bá sọ pé bírú àwọn Ọ̀ràngún yẹn ká bá sọ pé kí náà ti pè Olúgbọ́n, irú àwọn Olúgbọ́n yẹn, Alákétu, àwọn onípópó sábẹ́ nǹkan yẹn kí náà Ẹ̀wí ti Adó, kí náà ti pè Ọwá Òbòkun, gbogbo àwọn ọba yẹn lọ́bẹ̀ tán nítàn. Ṣé mọ̀ pé historical ọba làwọn yẹn, wọn kì í ṣe upgraded ọba. Ṣùgbọ́n nísìnyí ṣe rí rògbòdìyàn tó wà láàrin àwọn bàbá wa yìí, ẹnikẹ́ni tó bá máa sọ pé òun fẹ́ pè wọ́n pọ̀, ẹni yẹn gbọ́dọ̀ ní àwọn aláfọ̀rọ̀lọ̀ tó jiná, tí ò ń ṣe àwọn alárọ̀dárọ̀dà, àwọn alárékérekè yàn. Kí ni dé tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwọn ọba tá lè pè ní born king, àwọn lion blood, àwọn ẹ̀jẹ̀ kìnìún yẹn, ṣe rí àwọn baálẹ̀ di ọba, ìjòyè asúnjòyè síwájú sípò ọba, wọ́n wá pọ̀. Ṣùgbọ́n àwọn baálẹ̀ di ọba, ìjòyè di ọba, nǹkan yẹn tí àwọn olóyìnbó máa ń pè ní upgraded king, pé ok bóyá ń kàn mọ́mọ́ bí àwọn kan láti pò kan síbi kan kankan. Ẹ hàn pé tó bá jẹ́ pé bírú western world nígbà kan tó bá máa upgrade àwọn olóyè kan, wọ́n lè gbéyàn láti ibì kan sí ara wọn, wá pé àwọn kan ní saint knight kíníkan saint kíníkan. So àwọn yẹn equivalent of bí ọba ni wọ́n, but wọn kì í ṣọba. Ṣùgbọ́n àwọn tí a gbé láti kó bálẹ̀, ta sún wọn sípò wájú pé kàn máa dádé fún wọn, pé wọ́n sọ wọ́n di ọba. Ṣé mọ̀ pé àwọn yẹn ń sìn wọn sínú ìtàn àkọọ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọba ni wọ́n baálẹ̀ àbí ìjòyè la pè wọ́n. Ṣùgbọ́n àwọn ẹni táwọn wí yìí sìn tó bá ti lè di pé wọ́n upgrade ẹnìkan, á wá máa tó rẹ̀ pọ̀ sí ipò tí àwọn tó jẹ́ pé àwọn onítàn ọba, àwọn ìbí tó jẹ́ pé ẹ̀jẹ̀ ìbí ni wọ́n ń upgrade wọ́n bí wọn àsọba ní inú ẹ̀jẹ̀ ọba náà gbà wáyé, lára àwọn tí wọ́n pín adé fún ni. So irú àwọn yẹn ń sìn wọ́n fi ààyè sílẹ̀ pé kí ìjókòó wà láàrin àwọn àti àwọn tó jẹ́ bàbá nílẹ̀ Yorùbá. Why? Torí pé púpọ̀ nínú wọn ẹlòmíì lówó, owó yẹn jẹ́ owó tó dé bá lójijì, so ó lo ipò agbára owó yẹn àti ipò òṣèlú láti dé ipò yẹn. So ó dẹ̀ ti mọ̀ wípé òun lè fi ipò òṣèlú yẹn ní àwọn tó jẹ́ ẹni ipò àkọ́kọ́ lára, torí pé ó mọ̀ pé ó ṣeé ṣe àyè tá a ti fi sílẹ̀ fún àwọn Gẹ̀ẹ́sì láti wípé kán máa pàṣẹ, kí gọ́vùnà máa pàṣẹ ọba. Wọ́n lè, ọba yẹn á máa bẹ̀rù pé tóun bá sọ̀rọ̀ sí lágbájá báyìí ó close mọ́ gọ́vùnà, wọ́n lè lo ẹsẹ̀ yẹn láti yọ òun kúrò nípò aládé. Ṣé mọ̀ pé ibi tó bá yẹ kí irú ọba bẹ́ẹ̀ ti sọ̀rọ̀, a máa ṣọ́ rẹ̀, a máa yẹra. So irú ìpéjọpọ̀ bẹ́ẹ̀ tó bá lọ wáyé tí ọba onípò kẹta, àwọn third class ọba, second class ọba tó wá lọ ń dìde na òrùkẹ̀rẹ̀ sí àwọn first class ọba tó la òrò ìpèbí kọjá. Òrò ìpèbí ò sí fún nǹkan méjì, àṣẹ ó mu tí kì í jùlẹ̀ náà máa ń lò. Ẹlòmíì mú ìrùkẹ̀rẹ̀ dání, ìrùkẹ̀rẹ̀ tí ò lè nà díẹ̀ síyàn kó sọ nǹkan kan kó dáhùn. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ bá ṣe sọ pé àwọn òṣòro fún àwọn ọba tó ṣòro fún tó pé wà, ẹgbẹ́ tó bá kàn palẹ̀ ìrùkẹ̀rẹ̀ mọ́ oúnjẹ tó bá yí padà, ọba tó yí padà sí àkóràn o. Láì kìí ṣe wípé àkọ́kọ́ mọ ojútùú okùn tí ibi tẹ́ran ti bá du okùn, a lè rí okùn tú o. Nítorí pé àwọn first class ọba yẹn míì gan pàápàá, àwọn fúnra wọ́n ti fi òde lílọ àti fàájì àṣekú sọ ọkàn nù, wọ́n ti fi ta àbùkù bá ààyè tó jókòó sí yẹn. Gẹ́gẹ́ bí ìtàn tèmi bá lẹ́nu bàbá mi tí mo tún ti Aláké àná, ọba Alípẹ̀dé kọ́lọ́run kí àwòrán máa jẹ́mọ̀ rẹ̀, wọ́n sọ pé ọba tó la òrò ìpèbí kọjá, èèwọ̀ ni kó tọ́ bá kókó wá kawó kókó léèyàn lọ́wọ́ báyìí, èèwọ̀ ni. Ikú kì í jẹun kókó fárùn láyé, kò lè ṣeéṣe. Ṣùgbọ́n ẹni tó ṣe irú ètò yẹn, tó ṣe irú program yẹn, àwọn wo ló lọ bá, àwọn èèyàn wo ló bá sọ̀rọ̀, àwọn wo lọ látìlẹ́yìn program yẹn. Èmi àtẹ̀yìn àtijọ́ lọ sọ̀rọ̀ national patron wa, àmọ̀rú èèyàn tó jẹ́, tó yẹ pé tó bá máa dárúkọ gbogbo ọmọ Nàìjíríà ilé ni ọmọ àkọ́kọ́ ní Nàìjíríà.
so ká wá lọ sọ́dọ̀ ẹ̀ sí pé a fẹ́ ṣe àwọn ètò kan o báyìí ní ìgbésẹ̀ ètò yẹn ṣe rí o tá a ti ṣe proper consultation ṣe mọ̀ pé ètò yẹn àtẹni tá a fẹ́ kó wá bẹ̀ àtẹni tá a fẹ́ kó wá ló máa wá bẹ̀. So àwọn èèyàn ò kí ń gbé ìgbésẹ̀ nǹkan lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ n tó máa ń jẹ́ kí nǹkan yẹn mẹ́hẹ yẹn pẹ̀lú ìtàn ṣe ní Abẹ́òkúta yẹn ọba Olówu ó wá síbẹ̀ Aláké bàbá mi kábíyèsí wọn ò lè wá wọ́n fi àwọn àgbà àjòyè ìlú Ẹ̀gbá 4 Apẹ̀nù Ẹ̀gbá Ọ̀tún Ẹ̀gbá Òsì Ẹ̀gbá àti Olúwo Ẹ̀gbá àwọn àgbà àjòyè tó di ìlú Ẹ̀gbá mú wọ́n gbé ń dìde wọ́n dẹ̀ fi nǹkan tó jọjú wọ́n fi ránṣẹ́ bàbá Ọbásanjọ́ ò lè wá wọ́n fi èèyàn ránṣẹ́ bàbá wa Lékan Sàlámì Máyẹ̀ Olúbàdàn wọ́n wá then Akéwì tó wà ń bẹ̀ ọmọ bàbá Ọlárẹ̀wájú Adépọ̀jù wọ́n wà ń bẹ̀ so irú yẹn sì wọ́n ṣe proper consultation gbogbo ọ̀nà tó yẹ kán gbà kán fi gbégbèsẹ̀ náà gbà láti gbégbèsẹ̀ so gbogbo àwọn tó fẹ́ kán wá wọ́n wà ń bẹ̀ èmi ò lè lọ ṣùgbọ́n mo rán yàn lọ. bàbá ẹ kó òun látàárọ̀ ibi tẹ́ ẹ dé náà ni àtìfẹ́ kátàlẹ́ gbàgbé wọlé torí ẹ dárúkọ bàbá wa olóyè Matthew Àrẹ̀mú Òkìkíọlá Olúṣẹ́gun Ọbásanjọ́ bàbá lógun ọ̀fẹ́ balógun ilẹ̀ Ìwó. bẹ́ẹ̀ni lógun ọ̀fẹ́. bàbá sọ̀rọ̀ kan ní àìpẹ́ yìí. okay. wọ́n ní tó bá ti jẹ tí wọ́n pé à ń Yorùbá nation kí Yorùbá já dúró. nǹkan tó jọ mọ́ Oòduà pé àwọn ò sọ́pọ́ọ̀tì Oòduà kankan táwọn pé Nàìjíríà làwọn sọ́pọ́ọ̀tì. àwọn kọ́lẹ̀ ti máa. àǹtẹ́bàdẹ̀ wá wò tẹ́lẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fẹ̀sùn kan bàbá Ọbásanjọ́ pé bàbá yìí gbogbo nǹkan tó máa ń ṣe láyé nǹkan tó bá máa tako Yorùbá ni ìgbésẹ̀ tí bàbá máa ń gbé. wọn náà wọn fi ààrẹ lógun ọ̀fẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò àná jù sẹ́wọ̀n nígbà yẹn. tẹ bá tún wá wo tó wá ṣẹlẹ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá sọ pé kò sí sọ́pọ́ọ̀tì kankan táwọn fẹ́ fún Oòduà kankan pé Nàìjíríà ní loyalty àwọn ló wà fún kí la ti rọ̀rọ̀ yìí sí. Olótù ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ ẹyẹ ò déédéé wà lórùlé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o alákìísà tó ń jó lóru Olótù ẹ má gbàgbé tó bá pẹ́ títí ilẹ̀ máa mọ́ ṣe rí ọ̀rọ̀ bàbá Ọbásanjọ́ kò sí bá a ṣe fẹ́ ṣe náà àwọn àgbààgbà Yorùbá sọ pé kò sí bá a ṣe máa ṣe bòrò tí ò ní rùn gbẹ kíní yìí kíní wa ni ó yàtọ̀ sí kíní mi ni èmi ò bá àwọn èèyàn tó ń fìdí ìtàn kan múlẹ̀ pé bàbá Ọbásanjọ́ kì í ṣe Yorùbá mi ò jiyàn tán bá ní agboolé bàbá èèyàn ní kán wá sọ fún yàn pé wọ́n fẹ́ wó agboolé ìdànù lọ́la o téèyàn mọ̀ pé ti bàbá òun ni gbogbo ohun tó bá gbà lèèyàn máa fún láti dáàbò bò mo rò pé Olótù ẹ̀gbọ́n tán bá ní inú ilé ta wà yóò agboolé bàbá ẹ̀ nìkan ni kẹ́nìkan wá kù ṣe gàdà kó lóun fẹ́ wó ilé yẹn téèyàn dẹ̀ wà láyé péyàn ò lè jà á lọ wá àwọn tó máa gbèjẹ́ wọ́n ṣe ń sọ pé bàbá Ọbásanjọ́ kì í ṣe Yorùbá Ìgbò ni bàbá Ọbásanjọ́ máa ń fìwọ ẹ̀hàn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ó jọ bẹ́ẹ̀ ó jọ gàté kò jọ gàté. ní ìtò ṣẹlẹ̀ ńbàdàn jọ sí ẹ dìde ẹ jókòó ẹ dìde ẹ jókòó. gbàtọ́ máa béèrè ọ̀rọ̀ lọ bàbá níbi táwọn dé yìí ó lójú ọba táwọn lè dọ̀bálẹ̀ fún táwọn bá wọ yàrá wá bá wọn máa dọ̀bálẹ̀. ìwọ̀nba ẹranko kínkín lè èrè máa ń lanú lẹ̀dẹ̀ erin bá tóbi erin èrè apanu ẹ̀dẹ̀ tẹ́lẹ̀ bá tóbi erin èrè apẹnu ẹ̀dẹ̀ torí mọ̀ ká fáwọn lẹ́nu ya ǹjọ́ tèrè tí ń gbé nǹkan mi ẹ gbọ́ pé omi erin rí abẹ gbọ́ pé omi ẹ̀fọn rí ọmọ pé náà àtọjọ́ tí Ọọ̀ni ti ń gbẹ́ja mi tó bá mi àkókò nìkan á jẹ kú bàbá Ọbásanjọ́ ńgbà tó lọ wájú Ọọ̀ni bàbá mọ àwọn ibi tó jẹ́ orírun Olówu tó ṣẹ̀ṣẹ̀ jẹ lẹ́nujọ́ mẹ́ta yìí ṣé bàbá ò dọ̀bálẹ̀ ńgbà tó déwájú ẹ̀
tó bá fẹ́ bẹ̀rẹ̀ òru ọba Òwu kọ́kọ́rọ́ ibì kan tó máa ń pè ní Covenant House tó wà nínú housing bara ọwọ́ bàbá Ọbásanjọ́ nìkan ló máa ń wà, gbogbo ẹni tó bá jẹ balógun Òwu ọwọ́ wọn ní kọ́kọ́rọ́ ibẹ̀ máa ń wà. tó bá dẹ̀ fẹ́ fọba jẹ àbí àwọn òjòyè pàtàkì lówù náà máa lọ ń síbẹ̀. now tí bàbá Ọbásanjọ́ gbogbo ohun tó ti rọ̀ mọ́ ìgbà tán lọ sọ́dọ̀ ọlọ́tà ọba Lálẹ́gẹ́ ṣé bàbá ò dọ̀bálẹ̀ ọ̀nà tán pátápátá ni. àwọn tí bàbá sọ fún pé kíná ti ń pè láwọn wọ́n sọ fún pé àwọn ò lè dìde ẹjọ́kó ìrí tí ewúrẹ́ rí súlè ló jẹ́ kó gbajú ọwọ́ ẹ̀. ṣe rí tí bàbá Ọbásanjọ́ bá láwọn ò support kìíní kan tó ń jẹ́ Oòduà lóòótọ́ ibi tí ò bá ń ṣe ilé bàbá èèyàn tó bá ń fẹ́ dáná sun lọ́la wà á lọ dúró wà á máa mẹ́mu wà á máa wò wọn ni. a tó jẹ fẹ́ súpárí fẹ́ súpù yóò jẹ. bẹ́ẹ̀ ni olótù ṣe rí inú ìbò tá a dì kọjá bàbá Ọbásanjọ́ ò fi ìṣẹ́jú kan dúró lẹ́yìn Haúsá àbí Yorùbá ẹ̀yìn Òbí ló dúró sí gbọ́ngbọ́n òun àti bàbá Ayọ̀ Adébánjọ. wọ́n nínú ìbò ní bàbá Ayọ̀ Adébánjọ náà. ẹ̀nà wọn nílò àti sọ fún yàn. àwọn ìgbèkú èrò ni wọ́n. now tó bá ń lu tí Yíbò pẹ̀lú Yorùbá bá ń jà ìkan ti ṣẹlẹ̀ lójú mi l'Abẹ́òkúta dáadáa nígbà tó ń kọ́lé mi Abẹ́òkúta àwọn kan jà ńlá fẹ́ wọn Yíbò àti Yorùbá Yíbò yẹn wá da gbogbo igbá Yorùbá yẹn ni wọ́n wá kó ọ̀rọ̀ yẹn wọ́n fà wọ́n wá fà á lọ sí ọ̀dọ̀ Ìyálọ́jà gbàtọ́rọ̀ yẹn lé débì kan wọ́n ní kó kó ọ̀rọ̀ yẹn lọ sí ọ̀dọ̀ Parakoyi ọjà gbàtọ́ débẹ̀ tí Parakoyi yẹn ń support Yorùbá yẹn wọ́n wá ní wọn ẹnìkan ọ̀dà láti Òwu pé gbogbo nǹkan tó fẹ́ ṣe fún Yíbò yẹn tó bá ṣe fún ajẹ́pẹ́ ni ọ̀fẹ́ ní ṣọ́ọ̀bù lọ́jà mọ́ ni ẹ̀ bàtà wá farabalẹ̀ dáadáa wọ́n wá ní bàbá Ọbásanjọ́ ló pè Ìyálọ́jà ló sọ bẹ́ẹ̀ fún so definitely tí Yíbò yẹn tó bá lọ opportunity àti lu ìyàwó níyàwó bẹ́ẹ̀ ń yọ̀ mí àná kúdórógbó ló máa náà nítorí pé kí ni ó ti mọ̀ pé àwọn ní ajá ajá tó bá dẹ̀ lẹ́ni lẹ́yìn máa pọ̀ bọ̀ gbogbo nǹkan tí bàbá Ọbásanjọ́ máa ń ṣe láyé yìí wọn kì í support wọn ń fún Yorùbá ní àtìlẹ́yìn so mi wá mọ tí Yorùbá gan-an tó jẹ́ pé wọ́n kan dandan pé a gbọ́dọ̀ rí bàbá Ọbásanjọ́ tí bàbá Ọbásanjọ́ bá sọ pé òun ò ti Oòduà nation lẹ́yìn òun ò tí nǹkan tó ń pè ní Oòduà lẹ́yìn kán fi bàbá Ọbásanjọ́ lẹ̀ àtẹ̀nímẹ́ni kò tátàná má nà án wọ́n sọ pé lágbájá ó ti dàgbà àwọn onírẹ̀ òun sì wà lọ́dọ̀ tó bá pẹ́ títí Oòduà ṣe kí ni àwùjọ. ọ̀rọ̀ yẹn ti gbọ́ látẹnu olótù ààrẹ Oòduà àwùjọ ṣùgbọ́n èmi bẹ bàbá alákìísà tó ń jó lóru ilẹ̀ máa mọ̀ kí bàbá má gbàgbé pé n táwọn bá gbé ilẹ̀ èso ni ó máa wù tó bá wù tán tí bàbá ò bá sí mọ́ ṣé àwọn ọmọ wọn ò ní jẹ́nu ìyá yẹn ni àbí ọmọ àfáà tó ní pé ìyàn fẹ́ mú ṣé bàbá tiẹ̀ tí ó fẹ́ sun tíra jẹ ni so gbogbo àwọn tọ́rọ̀ ilẹ̀ Yorùbá kan jọ kán má wo ọ̀rọ̀ tí bàbá wa Ọbásanjọ́ nígbà míì náà tí wọ́n bá dàgbà ọpọlọ máa ń padà síbi ọmọ òkókó ni bàbá ti dọmọ kékeré kán jẹ́ àárí ọ̀rọ̀ bàbá bíi pé ọmọ àná ló ń sọ̀rọ̀ olóòtú kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ lọ látẹnu ààrẹ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef àlejò abúlé kúrò káwáyọ Abdulateef Adékúnlé Adégoróyè yìí ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá a máa gbèrú sí ká tún máa lọ ẹjẹ́ àfilẹ̀ kún ọ̀rọ̀ wa láìpẹ́ yìí ẹni tó jẹ́ ọ̀gá ológun lórílẹ̀‐èdè Nàìjíríà Major Lágbájá ó dágbére fáyé ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí alàgbà yẹn dágbére fáyé tán àwọn awuyewuye kan ń jẹyọ mú kan tí ẹ̀rí kan lánàá níbi tí ẹni tó jẹ́ ọba ìlú Ìlóbù tí wọ́n ti bí Major General tó ti ń sọ̀rọ̀ pé
ó sì rí méjọ̀ tó lọ boost moral àwọn ọmọ ogun jò ní tó ń ṣe press up tó ń dìde tó ìyàlẹ́nu ló wá jẹ́ tó wá ní kánsà ló wá pa pé ṣé bẹ́ẹ̀ ni kánsà lásáré múyàn tí ń pààyàn pé kíní ìfẹ́ ẹ̀ lọ́wọ́ kan nú o oríṣiríṣi ọ̀rọ̀ yẹn dẹ̀ ń jẹ káàkiri ká kò pẹ́ tí bàbá yẹn kú tán náà láwọn ọmọ ẹgbẹ́ afẹ̀míṣòfò míì tó ti dìde ní nọ́ọ̀tì àwọn ń wé gbogbo ẹ̀ mọ́ra wọn ẹgbọ́ àwọn kan ní àwọn alágbára ìlú ìkan lọ wọn mọ bí gbogbo kíní ọ̀hún ṣe jẹ́ kí lẹ́yìn rí sí ọ̀rọ̀ yìí sà. olótú ṣe rí àkọ́kọ́ mo máa sọ pé nínú àwọn tó ṣètò tó yẹ pé ètò àdáṣe tí ààrẹ tó wà lórúgbà lọ́wọ́lọ́wọ́ yìí ìyẹn bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wọ́n jẹ́ ààrẹ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ àpẹẹlẹ àwọn agbátẹrù àkọ́kọ́ títí tí àṣeyọrí fi wá wọ́n dẹ̀ máa ń sọ ní gbogbo ọ̀nà pé àgbówó lọ́wọ́ ẹnikẹ́ni o àtẹ́wọ́gbà owó lọ́wọ́ olóṣèlú kan. ẹ̀kejì wọ́n ti máa ń fi òye wò ó nígbàtí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tán dé wọ́n yọ àwọn ọ̀gá ológun tí wọ́n jẹ́ ọmọ Òkè Ọya wọ́n gbé Yorùbá wá bákan náà orí ọlọ́pàá custom lọ bẹ́ẹ̀ 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 ṣé mọ̀ wípé nígbàtí ìkookò bá kẹ́rù lé ẹ̀ òwe ni o tó wá lóun fẹ́ máa lọ bá olóòlàjù gbénu ilé kan náà jọ fẹ́ gbénu yàrá kan náà Àmọ̀tẹ́kùn náà wá wò pé ibi tó ń gbé yẹn kéré jẹ́ kóun kó lọ bá àwọn èèyàn yìí ìgbà tóun náà gbéra kó bẹ̀ ìgbà tó wá lọ ẹkùn náà wá gbéra pé náà jẹ́ kí n lọ bá àwọn ọmọ ìyá mi yìí gbé ṣe mọ̀ gbogbo àwọn ẹranko tá à ń sọ yìí ẹranko abìjà ni wọ́n olótù gbogbo wọn ẹran tútù náà dẹ̀ máa ń jẹ ṣùgbọ́n wọ́n ṣe wá pọ̀ tó yìí kìnìún ni bàbá gbogbo wọn yẹ kókó sí wọ́n ṣe máa gbénu ilé yẹn tí wàhálà bá pọ̀ o tó bá dé àárín kan táwọn kìnìún bá gbìmọ̀ pọ̀ tán sọ fún àwọn abo kìnìún tá à ń pè ní lioness ẹjọ ẹ mọ̀ pé àwọn yẹn yára ní pé ká pẹran á ní ẹ wá o ìkòkò ni ikú kan o ẹ mọ̀ pé àní bọ́tà àbáṣẹ náà ń bọ́tà kí la lè fi mú kòkò wọ́n dẹ̀ mọ̀ pé kòkò láìké egungun ẹran táwọn bá jẹ àwọn ẹkùn kìnìún ò ní jẹ ẹran kó jẹ egungun ẹ á fi egungun lẹ̀ wọ́n wá ṣọ́ ìkòkò wọ́n bá ti jẹun tó ti jẹun táwọn tó kù bá ti yọ tẹ̀lé ẹ̀yọ kankan wọ́n wá ṣọ́ ẹyọ kan tó bá kù àmú wọ́n bá ti mú àwọn kòkò tó kù ẹ̀rù máa bà wọ́n á fi lélẹ̀. àwọn ológun Òkè Ọya àwọn tá à ń pè ní Kàbà wọ́n ti rí wípé èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni pé kó pààrọ̀ gbogbo ipò agbára sí ọwọ́ Yorùbá tí gbogbo ipò yẹn bá dẹ̀ bọ́ sọ́wọ́ Yorùbá wọ́n mọ̀ wípé àwọn tó ń ṣe onígbọ̀wọ́ fún àwọn onísùmọ̀mí àtàwọn alákatakítí àfẹ̀míṣòfò yẹn wọn ò ní ríbi tán máa ságbà ẹ rí wípé wọ́n ti ń ṣe àkọsílẹ̀ àṣeyọrí ọ̀gbẹ́ni lágbájá yìí tí ọ̀gbẹ́ni yẹn sọ̀rọ̀ kan nìkan bí oṣù kẹta sẹ́yìn ó ní òun á rí wípé òun ṣa gbogbo àwọn afẹ̀míṣòfò pátápátá nígbà tó mú ọ̀gá àwọn afẹ̀míṣòfò yẹn kan ní Òkè Ọya lẹ́nu àìpẹ́ yìí ẹ rí wípé láàrin oṣù kan yẹn àwọn afẹ̀míṣòfò tí àwọn ológun ilẹ̀ yìí tán dẹ̀mí wọn légbodò wọ́n pọ̀ kọjá bó ti yẹ ṣẹ́sì mọ̀ wípé àáfàá lẹni tó ń ṣe ìdúnàádúrà láàrin ìjọba pẹ̀lú àwọn afẹ̀míṣòfò ìtẹ́lẹ̀ Gúrúmí ṣe mọ̀ pé Gúrúmí ṣì wà láyé ẹjọ́ ìdúnàádúrà tí wọ́n ń ṣe nígbà ayé ìjọba Buhari ṣé ìjọba máa sọ pé òun ò dá Gúrúmí mọ̀ ni àbí tó bá máa kówó fún Gúrúmí láti kó fún àwọn afẹ̀míṣòfò yìí ṣé wọ́n lọ kówó yẹn fún ọnú sàárè ní àbófurufú ìyẹn túmọ̀ sí pé ìjọba Nàìjíríà ó mọ àwọn afẹ̀míṣòfò àwọn tó ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò
àwọn tó ń ṣe sùmọ̀mí ìjọba mọ̀ wọ́n dáadáa, àwọn kan tó wà nínú ìjọba tó ní agbára nínú ìjọba wọ́n mọ̀ wọ́n. Ẹnikẹ́ni tó bá dẹ̀ fẹ́ gbógun ti wọn ó dàbí pàtẹ́ni ẹ fẹ́ gbógun ti òwò tó ń ṣe ni, àwọn náà máa gbìyànjú láti gbógun ti irú èèyàn bẹ́ẹ̀. Tá bá wo àwọn tó pọ̀ jù nínú iṣẹ́ ológun, àwọn ará òkè ọya ni o. Kò wá sí ọ̀gá ológun tí Sani Abacha fẹ́ ṣe ní ayé ìgbà kan yẹn, ẹni pé gbogbo àwọn tí Sani Abacha kó tó jẹ́ ọ̀gá ológun nígbà ayé ẹ̀ yóò bá ní gbogbo wọn, tó fẹ́ make sure pé òun pa gbogbo ọ̀gá ológun tó wà nílẹ̀ Yorùbá, òun pa wọ́n run. Ara wọn ni Ládípọ̀ Díàwó àgbà náà, ara wọn ni Ọláréwájú Karim Adisa nǹkan gbogbo set wọn yẹn Yorùbá ni wọ́n. Now ẹ wá lẹ gbé Yorùbá kan, àwọn èèyàn yẹn ò ní yóò ṣiṣẹ́ pẹ́. Ẹ wo ìyàwó àtàwọn ọmọ lágbájá yìí, mò ń wo nǹkan kan lórí ẹ̀rọ ayélujára ní ọ̀sán yìí, mo wá rí tí ìyàwó ẹ̀ ń ké. Ìwọ̀nba díẹ̀ tíjọba máa rántí ẹ̀ ń sin ní ìwọ̀nba nǹkan tó bá ṣe fún àwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n ìmọ̀ràn mi fún ààrẹ orílẹ̀-èdè yìí ni wípé ètò ìṣèjọba àwarawa lábẹ́ àkóso Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kán ṣe ọ̀rọ̀ náà ní ọ̀rọ̀ eku àtológbò. Eku ò níyé lọ jí nǹkan jẹ, ológbò náà dẹ̀ níyé jalè. Kán má fi ojú méjèèjì sùn, kán dijú kan, kán là kan sílẹ̀. Ọ̀rẹ́ táwọn àtàwọn alágbára òkè ọya ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ àwọn àtàwọn ará òkè ọya kí bàbá jẹ́ ọmọ níwọ̀nba. Kò sí ọ̀rẹ́ tí ajá ń bá ẹkùn ṣe o, ẹkùn máa ṣọ débi tó máa ti fà á láṣọ ya ni. Now ìyẹn ẹyọ kan, kíjọba kí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kán padà sínú ilé ìfọpo Nàìjíríà NNPC. Bàbá ibi tí ẹ kàn ti ẹ̀ dé yẹn mo fẹ́ ká kàn ti ẹ̀ sọ̀rọ̀ díẹ̀ ńbẹ̀. Bàbá ẹ bá wo ibi tí nǹkan dé dúró Nàìjíríà lónìí, nǹkan ò rọgbọ, nǹkan tí